Nàìjíríà ni Ọlọ́run bless jù ní world wa ní aṣojú ní world all over the world. Nàìjíríà ni Ọlọ́run bless jù but ta ní aṣojú. Báyìí wọ́n pè kí kan ní gravity. Nàìjíríà ni mo ti mọ̀ pé tí nǹkan bá ti lọ òkè báyìí àti wá sílẹ̀ wàhálà ni. Machine báyìí wọ́n ti ń ta 950 1 million. Brother mi ṣe lè sọ pé machine lè padà wá sí 200,000 or 300,000 Nàìjíríà. And kíní kan wà ní Nàìjíríà tó yẹ pé ó máa ń bọ́ fún mind mi. Kò sí kankan ní Nàìjíríà tó permanent yàtọ̀ sí suffering. Èèyàn lè fi 20 years máa suffer. Nǹkan kan tí mo mọ̀ tó permanent ní Nàìjíríà òun ni suffer. But tí pé bóyá wọ́n ń ta nǹkan kan ní 10 naira ẹ lọ àwọn another àwọn neighbor country wa ẹ pé ó máa dúró no pé bóyá ṣe máa ní 5 naira yẹn pé bóyá máa dúró bí 1 years or 2 years kí n ṣe Nàìjíríà kọ́ o. Tẹ́ bá ra nǹkan 5 naira lẹ́ni bá ṣe bá dé market tó bá dọ̀tún la wọ́n ló dá 10 naira. Ṣé country ni country nǹkan kan tí mo kàn mọ̀ tó kù ní country yìí pínpín ni kò sí alpha àti omega wọ́n kàn wò lẹ́ńbù Tinubu ni ó ti bàjẹ́ kọjá géèjì kú bàbá gan tó débẹ̀ mi ò tí ì rí ẹni tó lè ṣe brother mi ò tiẹ̀ tí ì rí. Sunday Igboho ṣe ń sìn ó wrong. Kò wrong o. Lọ́nà wo? Kíni kan Sunday Igboho ṣe tó wrong. Kò wrong. Ó ń jà fún òmìnira wa ni. For example now ẹ kò yé yín Àbá Kyari ó ti dé láti ẹ̀wọ̀n. Ṣé ẹni tó wà lẹ́wọ̀n sanra ó ń wé lọ́rùn. Kí ni Nnamdi ṣe láti ọjọ́ ẹ tí wọ́n ti tún lẹ̀ ní kí ló dé tí wọ́n fi fínlẹ̀ káwọn DSCC tí wọ́n fi fínlẹ̀. Brother mi ẹja fìyẹn lẹ́jà rẹ̀. Ẹ farabalẹ̀ a jẹ́ pé ń ṣe báyìí tí Nàìjíríà bá pín ṣé wà lónìí ṣẹlẹ̀. Kò sí wàhálà kan tó máa ṣẹlẹ̀. Kò sí wàhálà tó máa ṣẹlẹ̀ náà lè ju ìyá tá máa jẹ náà ò ju ètà ń jẹ. Ogun ọmọ ṣẹlẹ̀. Ogun kí ló ń jẹ́ ogun. Ẹ̀yin brother mi tẹ́ bá gbọ́ ẹ máa dúró ni kí ló ń jẹ́ ogun. Ọ̀hún kí military tí mínísírì bá tún gbàjọba ó lè ṣe ń ṣe ní Nàìjíríà tó dáa. Tí mínísírì bá sọ pé láti ní ìlọ o epo òun já wá sí 200 kò sí bá bá aláwọ̀ ọmọ tí ilé kan ara pé òun fẹ́ máa ta sí wọn ní 300. Military ló lè ṣe yẹn. Military ló lè ṣe yẹn. Epo òkè ẹ máa ṣe nǹkan báyìí o fixed price ẹ máa ṣe nǹkan báyìí o tó bá kó àwọn gáàsì wọn síta wọn ò bí yín dáa. Ẹ sọ pé ẹ̀yin ẹ ní owó kan ẹ jẹ́ senator kan ẹ jẹ́ kinní kan kí ló ń jẹ́ senator. President sọ̀rọ̀ pé kinní kan ẹ̀yin wá sọ pé tiyín. Bọ̀ ṣé Tinubu bó ṣe wà yẹn ṣé kò lè tó Nàìjíríà sí lọ́wọ́ tó wà yìí. Tí bàbá bá tẹ̀ fẹ́ try àwọn tó kójọ lè jẹ́ kó try. Wà á ti Buhari tá à ń sọ iná òun náà fẹ́ gbìyànjú àwọn tó wà lẹ́yìn ẹ̀ wọn lè jẹ́ kó ṣe é ṣe. Bẹ́ẹ̀ ni wọn lè jẹ́ kó ṣe é ṣe. Àyẹ̀bọ̀ tí wọ́n bá fún yín ní fisa ǹsẹ̀ lè lọ Amẹ́ríkà. Nígbà sí ọ̀run mo wà lọ́run àpáàdé wa ní kí n lọ ọ̀run rere. Ẹ lè lọ ọ̀run rere ni. Ọ̀run rere l'Amẹ́ríkà. Dúró ṣé Nàìjíríà ò kì í sọ ọ̀run rere ni? Nàìjíríà ò kì í sọ ọ̀run rere. Ọ̀run àpáàdé gidi la wà ẹ́. Kí ló dé? Bọ́dà bẹ́ẹ̀ ṣe wà ẹ́ bó ṣe ń ṣe yín kọ́kọ́ ló ń ṣe mí. Ẹ ti jó oúnjẹ mẹ́ta lé ní àbí ẹ ti jàgbàdo. Mo ti jàgbàdo. Èló ló ń ta àgbàdo báyìí lérí àyín. 200 naira. 2 years ago 3 years ago èló ló ń ta. 20 naira 50 naira. Ẹ kó rí bẹ́ẹ̀. Èló ni kọ́pù gàrí. Nígbà kan oyè yín àyín tálákà ló mu gàrí olówó ló mu gàrí báyìí o. Ẹ bá mu gàrí bẹ́ẹ̀ bá ní 700 800 mu gàrí kọ́pù gàrí 200. Ẹ máa fi ṣúgà 100 naira mú. Àmì ti sọ̀rọ̀ mílìkì o. Ẹ máa ra pure water 15 naira ẹ máa ra pure water méjì ṣẹ́ wọ́n ẹ̀mí ni. Kí lẹ sọ? School ọ̀fẹ́ làwọn lọ. School ọ̀fẹ́ ni wọ́n lọ. Nísìnyí gbogbo public school níbi tá a wà ń bíbá yín nísìnyí kò síbi tí wọ́n ti ń gbọ́ wọ́n dẹ̀ ń gba sálárì. Wọ́n ti bà country wa jẹ́. Wọ́n ti bà country wa jẹ́. Ìyẹn tún kọ́. Ẹlẹ́dàá Nàìjíríà máa dá fún wọn. Òní wá ní kọ́ wọ́n 200 naira wá ní public school. Ọ̀la wá ní wọ́n 500 naira wá. Bàbá máa fi àkáǹtì ní ilé ẹ̀ẹ́dì ọ̀dùnmọ̀. Nígbà tá a bá gíráàsì ní 90,000 ẹ tẹ̀ra sáǹdì tó wọn lè fi minimum wage sí 200,000 kí ẹ kó rí bẹ́ẹ̀. Ẹ tẹ̀ra sáǹdì kí ẹ kó rí bẹ́ẹ̀. Ókè irú tíṣà tó ń gba 70,000 tó wá dé ọjà tó ní bá gíráàsì nìkan 80,000. Kò wá sáta gbígbẹ mọ́. Boko Haram wọn ti lé gbogbo ọkọ olóko gbogbo wọn ti wá sílẹ̀ Yorùbá wọn ti rí bàrọ. Boko Haram ti lé àwọn àgbà kúrò nínú oko ìgboro ni gbogbo wọn wà báyìí wọn ti wá sáwá sọ́dọ̀ wá bí eléyìí. Tẹ́lẹ̀ tó gún bá ń jà láyé àgbà kan owó tí àwọn ibo làwọn máa ń sá lọ. Owó tí àwọn sínétọ̀ wa tó ń lò tó fúnra mọ́tò ẹjẹ́ ń sọ̀rọ̀ owó táwọn sínétọ̀ wa tó fúnra mọ́tò bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ yẹn ẹjọ́ wọn ò lè fi lọ sí Amẹ́ríkà London ni wọ́n fi wọ́n fighter jet fighter helicopter ṣé àwọn ọmọ tí gbogbo ààbò wà ní ṣọ́dọ̀ kan lọ ìsàlẹ̀ ni. àníkàlà ní politics tó lọ invest sí outside country invest sí Nàìjíríà. Ẹ wo Ghana. Àwọn ọmọ wa tó ń travel lọ síbẹ̀ ebi tó invest sí náà ti lọ ń ṣiṣẹ́. Ẹ sà tó bá invest síbẹ̀ àwa náà máa ṣiṣẹ́ tó bá yá wá ní ọ̀rẹ́ ni. Kí ló dé tí náírà fi ń fọ̀? Ẹ mọ̀
Ó yẹ kẹ́ lè sọ díẹ̀ fún wa tí náírà fi ń fọ̀. Nígbà kan tí mo wà ní Port Novo à ń ṣe 380 láyé Jonathan wọ́n pariwo 380 yẹn mi ni pé 1 million wọn is 380,000 tí mo bá mú 1,000 Nigeria money dání wọ́n á fún mi ní 6,400 sefa. Brother mi ẹ̀yìn lọ wọ́n bá ìkẹ́kọ̀ọ́ pé mú 1,000 dání 900 lẹ́gbà. Àjẹ́ gbogbo wa lájọ lọ́wọ́ ń bẹ gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe dàrú gbogbo wa.